Ẹ̀tùkù dédé àsìkò yìí ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé aláǹfààní àti mọ̀ ọmọ afún ní bó ṣe ń gbóná fẹlifẹli lágbolé fújì náà láṣẹ bẹ́ẹ̀ láti mọ̀ mú eléyìí náà wá tí wọ́n ti ṣe fìlédè wípé gbajúgbajà olórin fújì ni Saheed Osupa ti fi ẹ̀sìn mùsùlùmí lẹ̀ láti lọ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì látàrí bí àrídájú fọ́nrán kan ti ṣe gba ojú òpó ayélujára Facebook kan níbi tí wọ́n ti kẹ́fì rẹ̀ nínú ilé ìjọsìn tí ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ó ń fi ẹ̀mí ìmoore hàn tí ó sì kéde Jésù Kristi olùgbàlà gẹ́gẹ́ bí olùgbàlà aráyé. Ṣé ọ̀rọ̀ ti Wasiu Ayinde ni wọ́n sì ń fàgbé ẹni gba ìgbà ọtí látàrí bí ó ti ṣe fi léde wípé ọmọ olóòjọ́ mímọ́ ni òun ò bẹ́ẹ̀ òun tún kọ́ ṣọ́ọ̀ṣì pàápàá eléyìí náà tún ṣe bẹ́ẹ̀ ó ti jáde wá ẹ wo ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbẹnu tán ó pàkàṣọ ìyá tó bá kọ sí yẹn má gbàgbé láti bá wa fi ṣe opinion tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section kẹwàá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ wà àrídájú fọ́nrán ọ̀hún ká gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Mo láàlá mo ń fò lókè mọ́jọ́ sẹ́ráfíù mo wá funfun báláwú òbí ti cherubim lọ́jọ́ kan mo tòrò pé òní mo bá fi sùn lọ. Mo láàlá mo ń fò lókè mọ́jọ́ sẹ́ráfíù mo wá funfun báláwú òbí ti cherubim. Mo láàlá ipe mo ń fò mo wá dàbí áńgẹ́lì kékeré. There was flying and I looked like a cherubim. Ó wá ní ìyẹ́ tó tóbi tó ká gbogbo ayé yìí. I have the feathers, my wings that is big. I was flying. He has grey hairs all over. Irun etí ẹ̀ ó funfun. His hair was. Ó funfun. Hairs in his nose, it was Ó dàgbà white. gan, ó dàbí àgbàlagbà ọlọ́lá. He looked like a wealthy aged man. Mo wá balẹ̀ síwájú ẹ̀, àwa ń ṣèdè. He was Tí ò yé mi, ó sọ̀rọ̀, mo ń dá lóhùn, ó sọ̀rọ̀, mo ń dá lóhùn. I was responding. Mo wá ń sọ pé nǹkan tó ń sọ fún mi kò yé mi. What he's saying, I don't say I don't understand. Ó wá ń nawọ́ síbi kan gbàtí máa wọ ẹgbẹ́ tó nawọ́ sí yẹn, mo wá rí Sọ̀ní Adé. He was pointing someone, I saw Sunny Ade. Tó ń kọrin. That was singing. Mo wá rí pé òun náà ní ìyẹ́ lápá, àmọ́ ìyẹ́ lójú àlá yẹn kò tó tèmi. His wings ṣùgbọ́n òun náà ní ìyẹ́, ó wá nawọ́ sí pé kí n wo nǹkan He yẹn. said I should see it. Mo wá tají. And I woke up. Mo sọ fún àfáà. I told Mo sọ fún wòlíì. I told Kò prophets. sáà tí mi sọ fún. I told everyone. Wọ́n rí ṣàlàyé fún mi. Nobody could explain it. Ó wá padà sọ sí mi lọ́kàn láàrin bí ọdún kan pé ọ̀nà tá a fi rọ́wọ́ rèé. It means that is where I have. Iṣẹ́ tí gbogbo àwọn ń jẹ́ yẹ̀wò náà ni wọ́n ń jẹ́. What you are doing Àmọ́ náà tí wọ́n máa fi jẹ́ tiẹ̀ rèé. you to go and Má jẹ́ kí n kọ̀ọ̀kan nú gbogbo wọn ṣe ń sìn mí kó gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀. don't allow anything take Má it ṣe away nǹkan tó from ń ṣe you. lọ ń tiẹ̀. Continue to do that which you are doing. So ó wá jẹ́ kí n rí pé kò sí ibi tí ìmọ́lẹ̀ Ọlọ́run ò sí. Let me know there is nowhere the light of God is. Bẹ́ẹ̀ni kò sẹ́ni tó lè sọ pé mi lọ́lọ́run fẹ́ràn jù oníkálukú kàn sọ ti àsọdún ní. Nobody can say I am Ọ̀dọ̀ mi the lọ́lọ́run one wà ó kàn sọ ti ẹ̀ ní. God is with me, you are saying your Kò own. sẹ́ni tó mọ ibi tọ́lọ́run wà. Nobody Torí knows gbogbo where wo God kíbi is. ni Ọlọ́run ọba wà. Because God is everywhere. Orílẹ̀ ayé. And let me use this medium to tell us the vision that I saw about him. Ẹ jẹ́ kí n wá sọ nípa ìran tí mo rí nípa wọn. In last year, Lọ́dún tó kọjá. after the outside crusade that we had, Lẹ́yìn ìtọ́jú in ìta November, we had gbangba the tá a crusade ṣe. in November. Èyí tá a ṣe ní November oṣù Before the kọkànlá. crusade, I had that vision. Mo kí ìsọjí yẹn tó bẹ̀rẹ̀ ni mo ti I láti saw ṣírọ̀ yìí. me on stage, Mo rí and I àmì saw lórí. him on stage. Mo tún wá rí mo rí àwọn náà lórí. Mo ní aṣọ Let's go to búlù, the shop. aláwọ̀ búlù náà máa wà, apá kékeré ló I sì told máa wà. somebody early this morning. Mo sọ fún I ìyàkọ́ said, I've lówùúrọ̀. seen him. I saw him. Mo ní mo rí Somebody wọn. said he's not going to come. I said he will come. Wọ́n ní èèyàn kan sọ pé ní kò ní wá, mo náà Because máa I wá. saw him that he came. Mo rí in that wọn vision. kan wá nínú So ìran before yìí. he came now, he has already come. Kan tó wá mo ti rí wọ́n ti wá. Praise the Lord. So let me tell you, there are people that you are calling that they are nobody. They don't know God. They know God more than you. Tó òun náà lè ṣe bẹ́ẹ̀ lẹ ti rí ǹjẹ́ ẹ lérò pé ó yẹ kí ọ̀rọ̀ yìí kó máa di àríyànjiyàn kó máa di gbọ́nmisí omi ọ̀tọ̀ kó máa di ohun tí a ó mọ̀ gbà bí ẹni gba ìgbà ọtí mọ̀ra wa lọ́wọ́ bó bá ṣe rí létí yín gan ìyá tó bá kọ sí yín ẹ má gbàgbé láti bá a fi sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section ẹ bá aláìkẹ́sì bá ṣe kẹfì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ a ó tún máa bá yín pàdé nígbà míì lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.